ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọba alẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé bẹ́ẹ̀ tí mo kójú tẹ fún wa ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà lágbálẹ̀ gbọ́dẹ̀ tá a tún wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ̀yìn tẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì tá a jọ wà yìí á kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa pé káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀ ń tẹ́ ti wà tipẹ́ lórí ìkànnì tá a jọ wà yìí Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ó kò níròyìn kò yí padà o àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹ jẹ́ á máa wo kókó tí bẹ́ẹ̀ níròyìn fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ó ṣàbùkù ó sì tún tàbùkù ara rẹ̀ láti máa yọ sùtètè sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àgbáríjọ ẹgbẹ́ ilẹ̀ Àríwá náà sọ òkú ọ̀rọ̀ sí Nasiru El-Rufai. Kò sí ẹgbẹ́ alátakò kankan rárá tó lè jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027 àfi tán bá ṣera wọn lóṣooṣù ọwọ́ ẹni tó jẹ́ ààrẹ fún ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò ló sọ èyí di mímọ̀. Ẹ̀mí mi ò dé wọ́n ti fẹ́ gbẹ̀mí lẹ́nu mi bẹ́ẹ̀ ni wọ́n ń tọpinpin tó sì ń lépa ẹ̀mí mi báyìí olórí àjọ NAFDAC ló pariwo ọ̀rọ̀ síta wípé wọ́n ti ń dúnkokò mọ́ òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Ẹ̀bù ìfọpo Dangote ti kéde iléeṣẹ́ ọ̀hún tó ti sọ di mímọ̀ pé wọ́n ti já iye owó jálá epo bẹntiró kù sí 860 naira báyìí. Ẹ jẹ́ kí Wike ó fa Tinubu wọnú ẹgbẹ́ òṣèlú PDP tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo òní ó jẹ́ olóòótọ́ àti olùfọkànsìn tó sì nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Ìjà ìgboro ló bẹ́ sílẹ̀ láàrin ọ̀kan lára àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn aráàlú ní ìpínlẹ̀ Akwa Ibom èyí tó mú kí sójà ọ̀hún kó dèrò ilé ìwòsàn báyìí. Àti ilé ìgbé àti ilé ìjọsìn tó fi mọ́ ilé ìwé ní ikọ̀ Boko Haram tán tún dáná sun nínú ìkọlù tó wáyé ní Adamawa. Kò dín ní 20 ènìyàn tán ti jáde láyé báyìí látàrí ọkọ̀ ojú omi tó tẹ̀rì ní ìpínlẹ̀ Delta lásìkò tó ń bọ̀ láti bí ìbánikẹ́dùn àwọn tó papòdà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ó ṣàbùkù ó sì tún tàbùkù ara rẹ̀ láti máa yọ sùtètè sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àgbáríjọ ẹgbẹ́ ilẹ̀ Àríwá náà sọ̀kò ọ̀rọ̀ sí Nasiru El-Rufai gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ tó jẹ́ ti Northern Patriot Forum àgbáríjọ àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ tó ń lọ ní ilẹ̀ Àríwá wọ́n sì fi òkú ọ̀rọ̀ tí wọ́n sọ sí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna lórí sùtètè tó yọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Arise TV ní ọ̀sẹ̀ tí a lò lọ́wọ́ yìí níbi tí Nasiru El-Rufai tó ti ṣe ní àlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó dínà mọ́ òun láti má lè jẹ́ kí òun jẹ mínísítà fún mínísítà nínú ètò ìṣèjọba ààrẹ tó ń lọ lóde yìí níbi tó ti takò ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Nuhu Ribadu lórí ètò ààbò àti gómìnà ìpínlẹ̀ Kaduna báyìí Uba Sani tó ní àwọn méjì jọ ń ṣiṣẹ́ pọ̀ tí wọ́n sì ń ṣe alátakò òun látàrí wípé wọ́n jọ ní àdìsọ́kàn láti lè díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ sí ipò ààrẹ lọ́dún 2031 níbi tí Nuhu Ribadu ti sọ pé àhesọ ọ̀rọ̀ tó jìnnà sóòótọ́ òní Nasiru El-Rufai òun ló sọ wàyí o àgbáríjọ ìgbìmọ̀ àwọn Àríwá wọ́n ti wá fi èsì sí Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna níbi tó ti sọ bímọ wípé gbogbo ọdún 8 tó lò lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ó ní kò ní àkóyawọ́ tí kò sì ní àṣeyọrí gidi ẹni tó jẹ́ alákòóso ẹgbẹ́ ọ̀hún Monday Isaku olómọ̀tàkùtọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó kọjáde sí Nasiru El-Rufai ó lálẹ́ El-Rufai gidigidi mà ní ó sọ nímọ̀ wípé ìṣèjọba rẹ̀ lọ́dún 8 gbáko kò tí ì tó nǹkan kan nínú ìṣèjọba ọdún 2 péré tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe àṣeyọrí ó ní gbogbo ọdún 8 tí El-Rufai lò lórí àlééfà níṣe ni ó fi kó gbèsè owó tó tó 423 billion naira tó ti wá bọ
àwọn ènìyàn ìpínlẹ̀ Kaduna náà tó ti wá bọ̀ lọ́rùn. Ó ní nígbà tó jẹ́ pé àìṣedéédé rẹ̀ ó kù díẹ̀ káàtó, ó ti wá máa mú àtàmọ̀ tó sì ń da ẹ̀bi ìṣubú ara rẹ̀ tó ń dálé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Nuhu Ribadu tó tún fi mọ́ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna yún Uba Sani. Ó ní ọwọ́ ara rẹ̀ ó ní ó fi fa gbogbo in tó ń ṣẹlẹ̀ sí yìí. Ó kàn wí àwáwí àti àtàmọ̀ lórí bí wọn kò ṣe fi sí ipò gẹ́gẹ́ bí mínísítà. Oníṣẹ́ni tó ṣe gómìnà tó ṣe owó ìlú báṣubàṣu 423 billion. Oníṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà lájúlẹ̀ yóò wá fi sínú àwọn mínísítà nínú èyí tí ó ti ṣe àkóbá fún ìṣèjọba ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní fún ìdí èyí ọ̀rọ̀ tó sẹ́nu àtọ̀lé o pẹ̀lú bí El-Rufai ṣe sọ ohun tí kò tọ́ tí kò sì yẹ tó ń sọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Nuhu Ribadu. Bákan náà wá ní El-Rufai tún ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀sùn tuntun tó ti fi kan ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí Nuhu Ribadu àti gómìnà ní ìpínlẹ̀ Kaduna Uba Sani ní ẹni tó ṣe ní àlàyé pé àwọn méjèèjì ó ní wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn báńdíìtì ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kaduna. El-Rufai ló sọ èyí di mímọ̀ lẹ́yìn tí wọ́n tún fún ní èsì ọ̀rọ̀ rẹ̀ tán. Kò sí ẹgbẹ́ alátakò kankan rárá tó lè jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027. Ẹni tó jẹ́ ààrẹ fún ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún bó ṣe ń ṣe ní ìtàkùrọ̀sọ tó wáyé lórí AIT ìyún níbi tó ti ṣe ní àlàyé wípé gbogbo akitiyan àwọn ẹgbẹ́ alátakò láti yọ àgámọ́ ẹgbẹ́ òṣèlú APC nídìí nínú ètò ìdìbò ọdún 2027 onírọ́ lásán. Wọ́n kàn yín gbàdo sẹ́yìn ìgbani oní tí wọ́n lè fi jáwé olúborí tí òun tún rò oní tí wọ́n bá ṣera wọn ní òṣùṣù ọwọ́ tó sì pe àró àti ọ̀dọ̀fin inú wọn papọ̀ láti jọ ṣiṣẹ́ pọ̀. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ sẹ́gbẹ́ òṣèlú PDP èyí tó jẹ́ wípé ìjà lónìí gbólóhùn aṣọ lọ́la ó ní wọ́n bára wọn fà. Ó ní sáwọn eléyìí ni wọ́n wá jáwé olúborí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní bẹ́ẹ̀ ni ti ẹgbẹ́ òṣèlú Labour Party ó ní àwọn náà ilé wọn ò tó wọ́n sì fẹ́ bọ́ síta kọ́ńbọ́ọ̀kì kan sọdúnmọ̀ pé àwọn náà fẹ́ jáwé olúborí. Ó ní wọ́n kàn yín gbàdo sẹ́yìn gbani. Ó tún tẹ̀síwájú pé níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe é dé báyìí ó ní tán bá rí pọ́ngilá àbí súwìtì lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní gbogbo àwọn olóṣèlú ọ̀hún ó ní wọ́n rọ́ tẹ̀lé ààrẹ lẹ́yìn. Ó ní fún ìdí èyí àjọṣepọ̀ tó dánmọ́ná ló gbọ́dọ̀ wà láàrin àwọn ènìyàn yìí kí wọ́n lè jáwé olúborí tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo náà fẹ́ yọwọ́ kílàńkó ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àlééfà ọdún 2027. Àlàyé kíkún ó ń bẹ nínú fídíò tá a ṣe àfihàn rẹ̀ fún wa lásìkò yìí. Opposition political parties, the way they are structured at the moment, with the crisis that they are confronted with, can go into 2027 elections and get some sort of victory. None. That's going alone. Going alone. Yes. We saw what happened in Edo State, for example. As strong as the PDP was in the election, it could not run past the winning tape. And we saw how terribly weak Labour Party was in the elections, to the point that his own governorship candidate was beaten in the PU in front of his house. Perhaps if both parties had sat down and reconciled their position, that on the basis of averages and statistics and numbers and vote distributed across the state, how can we coalesce into one structure and work together? What we have are politicians who are interested in furthering and furthering their nests and their political interest and ambition. And that's what I think will happen in 2027. If you watched and listened to Nasir, who has become the poster boy of the current opposition to this government, his interview with Arise a few days ago, he did not completely close the door against the APC. But it completely shut the door against a political party that he came from. What this suggests to me is that you have politicians who are
playing oppositional politics only in the sense that they are positioning themselves for what time and space can provide going forward to 2027. If Mr. President throws candies, lollipops at some of these people, the tendency exists that they will capitulate. Ẹ káàbọ̀ padà. Níṣe ni ẹ̀mí mi òde tí wọ́n sì ti ń lépa láti gbẹ̀mí lẹ́nu mi báyìí o. Olórí àjọ NAFDAC ló pariwo ọ̀rọ̀ síta pé àwọn kan ni wọ́n fẹ́ pa òun àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ní inú àjọ NAFDAC náà. Ẹni tó jẹ́ olórí àjọ tí ó rí sí oògùn lílò àti oúnjẹ tí à ń jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yàn NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ó ní ó ti ṣe àlàyé ọ̀rọ̀ níbi ìpàgọ́ tó wáyé ní Presidential Villa l'Àbújá lánàá òde yìí níbi tó ti ṣe ní àlàyé pé pẹ̀lú iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun èyí tí àjọ ọ̀hún tí wọ́n ń ṣe níṣe ni ẹ̀mí òun kò dé báyìí o látàrí bí àwọn ti ṣe ń káwọ́ àwọn oníṣẹ́ láabi tó ń ṣe oògùn tí ò dáa àti tó ń ta oògùn tí kò bá òfin mu báwọn sì ti ń dá wọn lọ́wọ́ kò báyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ó ní wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti dá ẹ̀mí òun ní ègbodò oníbẹ̀ ṣe wò mí yìí ilé òun tó bẹ lẹ́kọ̀ọ́ àti ti bẹ ní Àbújá àwọn agbófinró wọn máa ń wà ńbẹ̀ ní gbogbo ìgbà ní digbidigbi ni ó ní bẹ́ẹ̀ kọ́ ló ń ṣe ń gbélé ayé òun tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n nígbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun tí òun fi ń dáwọ́ àwọn oníṣẹ́ láabi dúró níṣe ni òun ti ń gba àwọn ìkìlọ̀ lóríṣiríṣi àtóníranran wípé ẹ̀mí òun ó ń bẹ nínú ewu ó ní fún ìdí èyí òun ò lè jáde lásán láì lo àwọn agbófinró ká máa jẹ́ ẹ̀ṣọ́ aláàbò fún òun ó ní lẹ́nu ìgbà tí àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ yìí táwọn sì ń ṣe ìkọlù sáwọn oníṣẹ́ láabi tí wọ́n ń ta oògùn tó ti bàjẹ́ àti oògùn tí kò bá òfin mu ó ní iye owó oògùn tí àwọn ti bàjẹ́ láàrin ìgbà táwọn bẹ̀rẹ̀ rẹ̀ yìí ó ní ó ti wọ 1 trillion naira ó ní bákan náà ó ní àwọn ọkọ̀ tirẹ́là ńláńlá èyí tí wọ́n kó oògùn tí kò bá òfin mu ó ní àwọn ti gba ọkọ̀ tirẹ́là ńlá èyí tí òǹkà rẹ̀ jẹ́ 97 lẹ́nu ìgbà tí àwọn bẹ̀rẹ̀ gbogbo nǹkan yìí ó ní gbogbo àwọn nǹkan tí àwọn ń ṣe yìí ó ní wọ́n ti fi wọ́n dún ìkòkò mọ́ òun tẹ̀mí òun àti àwọn tí àwọn jọ ń ṣiṣẹ́ tán jẹ́ ọmọlẹ́yìn tí kò sì dé báyìí nígbà tó mú àpẹẹrẹ wá pé níbi oṣù mẹ́fà kan sẹ́yìn ní ìpínlẹ̀ Kánò níṣe náà jí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ NAFDAC àti ọmọ rẹ̀ tí wọ́n jí wọn gbé kó tó di wípé Elédùmarè ó kó wọn yọ nínú ewu ọ̀hún ó ní gbogbo ìgbà ó ní òun sì máa gba àtẹ̀jíṣẹ́ wípé mo bá rìn máa wẹ̀yìn rẹ wò torí wípé àwọn dọdẹ rẹ ó ní fún ìdí èyí òun kò ní yé lo àwọn agbófinró torí wípé wọ́n ń tọpinpin òun tí wọ́n sì fẹ́ gbẹ̀mí lẹ́nu òun nígbà tó tún ṣe ní àlàyé ó tún sọ bímọ wípé òun gbèrò pé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn aṣòfin tó fi mọ́ ilé ẹjọ́ kí wọ́n gba ìdájọ́ ikú láàyè fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe oògùn olóró àbí fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe oògùn tí kò bá òfin mu àbí tí wọ́n ń ta oògùn tó ti bàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀bù ìfọpo Dangote náà ti kéde iléeṣẹ́ ọ̀hún pé ó ti já iye owó jálá epo bẹntiró rẹ̀ kù sí owó tó jẹ́ 860 naira báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde láti iléeṣẹ́ ẹ̀bù ìfọpo Dangote fún ìgbà ẹ̀kejì nínú oṣù kejì tá a wà yìí iléeṣẹ́ ẹ̀bù ìfọpo Dangote ọ̀hún ó ní ó ti já iye owó jálá epo bẹntiró rẹ̀ láti 890 sí 860 báyìí látinú oṣù kínní tí iye epo ọ̀hún tó wà ní 950 títí di àkókò yìí wọ́n ti já sí 860 naira láàrin ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n gbáko nígbà tí wọ́n ṣe ní àlàyé pé ìdí pàtàkì táwọn tó fi ṣe eléyìí ò ní kí ìtura lè bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò pọ̀pọ̀ sísìn oṣù lámúlánà tí ń jẹ́ oṣù Ramadan táwọn gba àwẹ̀ èyí tí a fẹ́ wọ̀ láìpẹ́ yìí ó tún ní òun tún ṣe eléyìí láti lè ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí wọ́n ṣe ìlérí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò máa rí epo lò ní ọ̀pọ̀ yanturu fún ìdí èyí ó ti kéde iye epo bẹntiró kọ̀ọ̀kan láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà títí ìpínlẹ̀ Èkó tí wọ́n yóò máa gbé jálá epo kan jáde ní iye owó tó jẹ́ 860 naira báyìí.
ẹ jẹ́ kí Wike ó fa ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ inú ẹgbẹ́ òṣèlú PDP bó bá jẹ́ pé lóòótọ́ àti ní òdodo ó jẹ́ olùfọkànsìn ẹgbẹ́ òṣèlú PDP náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso ẹgbẹ́ PDP tí wọ́n pè ní Frontier for Change and Progress èyún Emeka Ikpebu ètò fi léde síta nígbà tó ń fi èsì sórí ọ̀rọ̀ tí Nyesom Wike ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúùlúlẹ̀ tí ń ṣe Àbújá tó sọ sí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ BOT nínú ẹgbẹ́ òṣèlú PDP Adolphus Wabara lẹ́yìn tí Adolphus Wabara yìí tó lu gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti tó lù lọ́gọ̀ ẹnu pé ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà níṣe ni Wike wá bu ẹnu àtẹ́lu oríyìn náà nílẹ̀ tó sì ṣe ní àlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ ni Wabara yìí ó sọ nípa Alex Oti pé kò ṣe ohun kankan nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tó mú kí Emeka kó wá fèsì padà sí Nyesom Wike pé bó bá jẹ́ lóòótọ́ àti lódodo ó ní wọ́n gan jẹ́ olólùfẹ́ àti olùfọkànsìn ẹgbẹ́ òṣèlú PDP tó sì tún súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ́kípẹ́kí báyìí ó ní ó ṣe gbìyànjú kí ìwọ náà fa ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fa wọnú ẹgbẹ́ òṣèlú PDP ó ní àbí kí la tún fẹ́ sọ nígbà tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì rí àǹfààní tabua ní àti ọwọ́ ẹni tó jẹ́ ààrẹ tó wá láti inú ẹgbẹ́ òṣèlú APC ó ní fún ìdí èyí mọ̀wùlẹ̀ tiẹ̀ tí yọ sùtù èpè sáwọn ènìyàn kankan nínú ẹgbẹ́ òṣèlú náà ìwọ náà gbìyànjú kó fa ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọnú ẹgbẹ́ òṣèlú APC ìgbà náà láàmọ̀ pé lóòótọ́ àti lódodo ìwọ gánjà fitafitan fún ẹgbẹ́ òṣèlú náà ó ní bí ò bá wá ṣe bẹ́ẹ̀ níṣe ni ó jẹ́ ọ̀dálẹ̀dálẹ̀ ó jẹ́ ńlẹ̀ orò jẹ́ ní ilé egungun ó ní Nyesom Wike tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúlu ilẹ̀ yìí. Ìjà ìgboro ló bẹ́ sílẹ̀ láàrin ọ̀kan lára àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ará ìlú ní ìpínlẹ̀ Akwa Ibom èyí tó mú kí ọmọ ogun ilẹ̀ yìí náà kó dèrò ilé ìwòsàn báyìí níjọba ìbílẹ̀ tó pè ní Ikot Abasi ní ìpínlẹ̀ Akwa Ibom ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé táwọn olùgbé agbègbè náà tí wọ́n ṣe fún àwọn oníròyìn ní Uyo wọ́n sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí kan olóńlé àwọn olè tí wọ́n ń wa epo rọ̀bì lọ́nà àìtọ́ tí wọ́n ń wà níbi tó ti ń lé wọn lọ ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fẹ́ dọ́là ní àwọn tó kù rẹ̀ ni wọ́n ti fẹ́ dọ́là ẹ̀mí àwọn adigunjalè ọ̀hún tán sì ṣùrùbọ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún láti lè fi ìyà jẹ kán sì sí ní ìsìnbáláṣì ìbolo ṣùgbọ́n látàrí kí ọmọ ogun ilẹ̀ yìí kó lè bọ́ mọ́ ara wọn lọ́wọ́ níṣe ni ó ṣe bẹ́ẹ̀ tó yìnbọn lu ọ̀kan lára àwọn ará ìlú ọ̀hún bó ṣe yìnbọn lu àwọn ènìyàn náà ó ní ọ̀rọ̀ bá di yánpọnyánni tó sì dogun tó ti di wípé wọ́n padà dọ́là ẹ̀mí ọmọ ogun ilẹ̀ yìí náà àti ẹni tí ó yìnbọn lù tí wọ́n di èrò ilé ìwòsàn gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom tí Fon John ètò ṣe ní àlàyé ó ní lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ó ní wọ́n fi ara pa nígbà tí wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ní ìlú ọ̀hún tó sì gbégi dínà ojú òpópónà èyí tí kò fi àyè sílẹ̀ fáwọn arìnrìn-àjò tí wọ́n ń gbéra lọ sí Port Harcourt tó sì mórílé ọ̀nà ibòmíì ó ní àwọn agbófinró ti dá sí ọ̀rọ̀ ọ̀hún tó sì ti ń pẹ̀tù sí aáwọ̀ tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n ẹni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà àti ẹni tí ó yìnbọn lù wọ́n bẹ ní ilé ìwòsàn tí wọn kò fi orúkọ rẹ̀ léde lẹ́sẹ̀ kan yé àti tọ̀run báyìí àti ilé ìgbé tó fi mọ́ ilé ìjọsìn àti ilé ìwé ní ikọ̀ Boko Haram tó ti ṣe bẹ́ẹ̀ dáná sun nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Adamawa abúlé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nkwakre àti agbègbè rẹ̀ ó ní àwọn ènìyàn náà ṣe ìkọlù sí ní New Yadu District ìjọba ìbílẹ̀ Ongi ní ìpínlẹ̀ Adamawa gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí abúlé ọ̀hún Joel Kula ètò ṣe fún àwọn oníròyìn ó sọ bímọ wípé ní nǹkan bí dédé aago 7:30 alẹ́ ọjọ́ ìṣẹ́gun oyún tí ń ṣe ọjọ́ 25 oṣù kejì tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé pẹ̀lú bó ṣe ní àwọn ikọ̀ Boko Haram náà dì hámọ́ra ogun tó sì wọ inú ìlú ọ̀hún lásìkò táwọn ènìyàn gbìyànjú láti lọ́ọ́ rè fi orí wọn lélẹ̀ kí wọ́n sùn níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná sun ilé ìjọsìn ilé ìwé ilé ìkọ́ oúnjẹ sí àti ibi ìtajà
tó fi mọ́ ilé ìgbé gbogbo tí wọ́n sì dáná sun gbogbo ẹ̀ tó jóná gbúgbú. Ó ní àwọn ènìyàn náà ò ṣe bẹ́ẹ̀ lásán, níṣẹ́ náà tún wọ inú ilé àwọn ènìyàn tó ń kó wọn ní ẹrù olówó iyebíye èyí tí owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀. Ó ní àdúpẹ́ wípé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ látàrí pé wọ́n ti ń ṣe ìkìlọ̀ náà láti ọjọ́ tó ti pẹ́ pé àwọn ń bọ̀ wá ṣe ìkọlù sáwọn ènìyàn náà nínú ìlú ọ̀hún, èyí tó mú kí àwọn olùgbé agbègbè tán tètè pa kítí mọ́lẹ̀ tán sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ lọ sí ìlú ibòmíì, èyí tí kò jẹ́ kí ẹ̀mí ẹnikẹ́ni kó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ lásìkò tí wọ́n ṣe ìjàmbá iṣẹ́ burúkú ọwọ́ wọn náà. Ó ní àwọn agbófinró ó ní wọ́n padà wá síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣùgbọ́n ní àwọn ọmọ ogun lẹ̀ yìí ó ní wọ́n lọ́ra jáì díẹ̀ tí wọ́n tètè dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, èyí tó mú kí ìbúgbàmù àti ìṣe dúkìá lófò kó pọ̀ sí ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Kò dín ní 20 ènìyàn tán ti jáde láyé látàrí ọkọ̀ ojú omi tó tẹ̀rì ní ìpínlẹ̀ Delta lásìkò táwọn ènìyàn náà ń darí bọ̀ láti bí ètò ìsìnkú tó wáyé ní ìjọba ìbílẹ̀ gúúsù Warri tí ń ṣe ìpínlẹ̀ Delta. Ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ̀ ojú omi èyí tó gbé ènìyàn tí wọ́n lé ní 20 bọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti tẹ̀rì sí inú odò alágbálúgbú omi. Ènìyàn tó jẹ́ 20 ó ní wọ́n ti bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọ̀hún nígbà tí ènìyàn 6 tí wọ́n dóòlà ẹ̀mí wọn. Bright Edafe nítorí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbi tó ti ṣe ní àlàyé pé àwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n lọ fún ìbánikẹ́dùn òkú tí ó ṣe aláìsí lásìkò táwọn náà sì ń padà bọ̀. Ó ní ọ̀pọ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí wọ́n sì ní ọkọ̀ ojú omi náà dànù, ṣùgbọ́n táwọn ènìyàn bẹ̀ tí wọn ò lo aṣọ ìdáàbòbò èyí tó lè mú kí ẹ̀mí wọn kó lè fò lórí omi náà lásìkò tí ọkọ̀ náà tó dànù. Bright Edafe ní akitiyan àwọn ní ó fi dóòlà ẹ̀mí àwọn ènìyàn 6 nígbà tí 20 ènìyàn tán ti dágbére fáyé báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akíníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ ń tẹ́ bá wa jẹ́ kó àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wáyé. Ó kọ́ mi ò ní yípadà àyànfẹ́ Elédùmarè ló kọ́ tèmi ń jẹ́, èmi ní ìmọ̀ wa o, ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó dàbọ̀ fún tásìkò yìí.